mo gbọ́ pọ́n àwọn ẹranko kan wọ́n ń pe Báńlì lẹ́jọ́ àti Tani Olohun pé torí pọ́n bú àlà. gbogbo abiyamọ máa yẹ ẹ dákun ẹ gbà mí o ẹ gbà mí o President Bọ́lá Ahmed Tinubu ẹ gbà mí o àwọn Fúlàní Ìlọrin wọ́n ti fẹ́ sọlẹ̀ ìdógún ẹ̀ sí o ẹ dákun ẹ gbà mí ẹ ṣàánú mi o gbogbo àwọn èèyàn ló ń pè mí gbogbo àwọn èèyàn ló ń pè mí ná mẹ́sẹ̀jì mi wípé àwọn Fúlàní Ìlọrin wọ́n lé tún lé pẹ̀mí mi fẹ́ jí mi gbé ń jọ́ sí ẹ dákun ẹ gbà mí o Ọ̀yọ́ State Governor Ṣèyí Mákindé ẹ gbà mí o Kwara State Governor ẹ gbà mí o ìmọ̀ táwọn Fúlàní Ìlọrin tí wọ́n ní mo ti fáwọn o tán fẹ́ jí mi gbé wọ́n ṣe jí mi gbé ń jọ́ sí rèé o ojúmọ́ ni mo ṣe fídíò rí ìsìn níjẹ́ gbogbo ayé ó mọ̀ wípé wọ́n wá mi wọ́n lé pẹ̀mí mi wọ́n fẹ́ jí mi gbé ni o ìmọ̀ tí mo ṣe o gbogbo àwọn ẹ̀ ló ń pè mí lọ́tún lọ́sì wípé ta lọ́lọ́run wọ́n láwọn Fúlàní Ìlọrin wọ́n wọ́ bọ́n ṣe jí mi gbé ń jọ́ sí lélẹ́yìí o tán wá jí mi gbé ń bàdàn bọ́n ṣe jí mi gbé rèé o tán jí mi gbé ń bàdàn President Bọ́lá Ahmed Tinubu gómìnà Ṣèyí Mákindé ó lè kàn yín o ó kàn yín o bẹ́ẹ̀ wá jí mi gbé bàdàn ní o tán gbí mi tán dì mí bí iṣu tán tì mí lọ lọ́rin jọ́sí tán dì lọ́rin tí wọ́n lọ tọwọ́ mi bọ̀wé nígbà tí ń bára bí ẹ̀wọ̀n mo ti bára mi President Bọ́lá Ahmed Tinubu mò ń pariwo báyìí o gómìnà Ṣèyí Mákindé mò ń pariwo kábíyèsí Olúbàdàn wọ́n lépa ẹ̀mí mi o ojúmọ́ ni mo ṣe fídíò tẹ́ ẹ̀ bá ti rí mi mọ́ àwọn Fúlàní Ìlọrin ni o àwọn alákatakítí Ìlọrin ni o gómìnà Ṣèyí Mákindé bàbá wa Olúbàdàn bàbá wa Ọọ̀ni Ọ̀jájá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àwọn mùsùlùmí fẹ́ dógún ẹ̀sìn lẹ̀ ni o wọ́n ti lé àwọn ọmọládé kiri o wọ́n ti gbẹ̀mí jọ́sí ni o nígbà wọ́n gbẹ̀mí jọ́sí tí wọ́n fìyà jẹ mí wọ́n lùmí ojú mi ò rí dáadáa mọ́ ó wà fẹ́ tìbí dísìn wọ́n lọ gbẹ̀mí sáà ní àwọn ẹ̀kọ́ ìfẹ̀ṣẹ́ sí mo kọ́ nù bẹ̀yẹn mi ò tí ì yẹjú dísìn ẹsẹ̀ mi tí wọ́n fọ́ kò tí bàlá dísìn o ṣùgbọ́n torí pé àṣẹ nǹkan kò tẹ̀yìn ẹ̀ jáde náà sísun lépa ẹ̀mí mi kí o ẹ̀mí mi wọ́n lépa o gbogbo ẹ̀yin jagunjagun ọmọ ọkọ Yorùbá olóyè Sunday Igboho ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo mọ̀ pé gbogbo yín mọ̀ ń pé o mo mọ̀ pé bá ń gbé mi láwọn ọkọ̀ ẹ̀sìn lé ní bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams wọ́n ti lépa ẹ̀mí mi o gbogbo àwọn ẹ̀ ló ń pariwo pé àwọn Fúlàní Ìlọrin yìí wọ́n lè wá mi o wọ́n lépa ẹ̀mí mi o ẹ bá ń pè gbogbo wọn o látòrí former commissioner Ìlọrin nígbà kan obìnrin tó fi dórí emir ìlú Ìlọrin bàbá Òkútagídí Sheikh Labeeb bàbá Ali Agan Ali Fulani bí ogun ṣe palapọ̀ ń jọ́ sí ni o tọ́wá gidi mi Ìbàdàn tẹ́gẹ́bídé Ìlọrin tán ni mo tọwọ́ bọ̀wé tán àwọn obìnrin bọ̀wé tipátipá ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀mí mi kí o ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀mí ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè ẹ̀yin kábíyèsí wọ́n ní mi lára o wọ́n wọ́n WhatsApp mi wọ́n mẹ́sẹ̀jì mi o ìmọ̀ tí mo ṣe o wọ́n lè pẹ̀mí mi o ẹ mọ̀jì wọ́n gbẹ̀mí mi o tẹ́ ẹ̀ bá ti rí mi àbẹ́ wá mi ti ẹ̀ rí mi àwọn Fúlàní Ìlọrin àwọn alákatakítí mùsùlùmí ló gbé mi o wọ́n lè pẹ̀mí mi àwọn ló gbé mi o mo fi ń pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí àwọn kìnnì yìí wọ́n ò dogun ẹ̀sìn lẹ́ o àwọn òbẹ̀ nìyẹn kan jagun o àwọn òbẹ̀ nìyẹn kan fa wàhálà o àwọn òbẹ̀ nìyẹn kan fa wàhálà o wọ́n lè pẹ̀mí mi o ìmọ̀ tí mo ṣe o ìmọ̀ tí mo ṣe tá pé nípa pẹ̀mí láwọn lẹ́kùn tí wọ́n lé o gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin lóyè gbogbo ẹ̀yin lókọ wọ́n ti fi yálà nǹkan jẹ mí gbé o wọ́n fi yà ń jẹ mí gbé o èmi mo tí mò ń nánú ara mi dì sí wọ́n fi jẹ mí gbé o bí yẹ ilé òṣèlú jẹ mí gbé ni mo ṣe pé gbogbo ẹ̀yin ládéládé o ni mo pe gbogbo ẹ̀yin kábíyèsí onílẹ̀ Yorùbá kábíyèsí Ọ̀nìṣà kábíyèsí Olúbàdàn kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Màkàmá gbogbo yín mò ń pé o gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tòótọ́ gbogbo yín mò ń pé o ìkẹ́kọ̀ọ́ ìyẹ́lẹ̀ òtúgbọ̀ ọ̀jẹ́ mi gbé o ìkẹ́kọ̀ọ́ gbúdọ̀ ṣe mí o
tẹ́ ẹ bá yẹ mi tí ìkẹ́ bá yẹ ṣe mí àwọn tó wá gbé mi jọ́ sílẹ̀ àwọn ni ẹ pé o látòrí ẹ̀mí àlù lọ́rin former commissioner of police obìnrin yẹn Sheikh Labibu bàbá òkúta gidi Ali Fulani gbogbo àwọn tí wọ́n parapọ̀ wá jí mi gbé ń jọ́ sínú o mo ń pariwo fún ogun ayé o mo ń pariwo fún ogun ayé o ojú òní mọ̀ sí fídíò ní ìmọ̀ràn yìí fún ogun ayé nǹkan kò gbúdọ̀ ṣe mí o nǹkan kò gbúdọ̀ ṣe mí o nǹkan kò gbúdọ̀ ṣe mí o àwọn ilé ìfẹ́ dájẹ́ sílẹ̀ ní o gbogbo àwọn oníṣẹ̀ṣe ni wọ́n láwọ́ wá kí báyìí o wọ́n fẹ́ dájẹ́ sílẹ̀ ní o wọ́n fẹ́ dalẹ̀ Yorùbá rú ní o mo sọ fún gbogbo ayé báyìí o wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kèé jóná o. ọmọ ẹ̀fọ́ ni o so bá la ṣe ṣe kàkà tó kóòtù náà ń gbọ́rọ̀ àlá lọ ẹ̀dẹ̀ sọ pé àlá ẹ̀ sí ti ẹ̀dẹ̀ nẹ́ni yẹn ní ká máa sìn á jẹ́ pé Ṣàngó kì í ṣẹgbẹ́ àlá nìyẹn Ọlọ́run bá gbọ́ ó ti clear sí mi sí báyìí pé Ògún lákà yóò kì í ṣẹgbẹ́ àlá àwọn òrìṣà wa bí òrìṣà alápá méjì ló ń jẹ́ àlá lọ́hùn àlá yẹn ò work mo fọ́ Ọlọ́run bá búra ọmọ Yorùbá ni mi kò sí bá bá ńlá anybody tó lè sọ fún mi pé kí n má sọ ẹnìkan ṣoṣo tí mo fọ́ fún láyé mi wọ́n mọra wọn àwọn kan ò lè pè mí pé kí n má sọ̀rọ̀ láíláí ọmọ Yorùbá ni mí àlá kan ò lè wá gbalẹ̀ bàbá mi abala bẹ ṣorí bú ni ó ń ṣe èrè ní láti ibòsíbò gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe muslim ẹ gọ̀ ni ọmọ Yorùbá tó bá ń ṣe muslim ó gọ̀ ó dìdìrín ni báwo náà ṣe máa gbé nǹkan wá láti ta wá fún ẹ tó sọ fún ẹ pé èdè bàbá ńlá bàbá ẹ ò dáa pé kó máa ké nǹkan tó mọ̀ túmọ̀ ẹ̀ kò tiẹ̀ sẹ́ni tó lè bá mi sọ́sẹ̀ ẹ wá ń pe àtọ́jọ́ tó ti gbé ta ni Ọlọ́run torí Kùránì mo ti mọ̀ pé Allah bàbá lórí burúkú scammer ni yes ẹ pè mí ẹ pè everybody lẹ́jọ́ ẹ máa ń rò pé ẹ̀yin nìkan lẹ láction garagara yín ara yín máa balẹ̀ lọ́jọ́ tẹ́ bá pe ogun mo fọlọ́run búra wa náà múra yín díẹ̀díẹ̀ mo dẹ̀ wà nú àwọn tó máa participate tíjọba Nàìjíríà ò bá lè sọ fún yín kẹ́ gbẹnu yín dákẹ́ tó bá ti lè sọ fún yín kóòtù lẹ́fẹ́ gbẹ́jọ́ àlá lọ ayé mi o ẹ̀yin wèrè tẹ́ ń kówó lọ Mẹ́kà ṣẹ́yìn náà ti ráyé yín ṣẹ́ ti ráyé yín ṣẹ́ ti rásùbọ̀tán yín ṣẹ́ ti rí gbèsè ayé yín kí ló kàn mí pẹ̀lú pé o like mi àbó like mi follow mi àbó follow mi tó inú bá rún ẹ kúrò lórí page mi kan tó bá wo aṣọ lójú ọlọ́rọ̀ ni mí Ọlọ́run bá gbọ́ mi ò fọ́ fún Allah rárá Allah tó kọ̀wé kan tó ní kẹ́ máa dàlúrú káàkiri kẹ́ máa kidnap nǹkan tó sọ fún yín nìyẹn nǹkan tẹ́ ń ṣe nìyẹn nǹkan tá a rí lára yín nìyẹn àtọ́jọ́ tẹ́ ti kidnap máa ń ta ni Ọlọ́run yẹn nálà ò sì jẹ́ kankan lójú mi mọ́ ṣé ẹni tẹ́ fẹ́ kémi fọ̀rọ̀ ayé mi sùn ni lẹ́ngbẹ́jọ́ ẹ̀ kò lè sọ̀rọ̀ kò lè ṣe ó dín ní kò lè mí kò lè ṣe tí mo lè fọ̀rọ̀ yín lọ́ọ̀dí ògún mi nídìí àti gbé yín lọ kóòtù tó bá yẹ pé ká jà gan normal so Allah ọ̀lẹ ni kò lè ṣe nǹkan kan kí ni déètì ní bábi wo déètì ní 27 so èdè ní 27 July ọjọ́ Monday Allah tó bá bí ọ̀dá tó bá yẹ pé lóòótọ́ ló lágbára pa mí kójú tó wọ́n tó bá ti pa mí lé ní Monday tí mo ráyè post iṣẹ́ lọ́jọ́ Tuesday ayé ẹ̀ máa bàjẹ́ ní Ọlọ́run a ní mo dí ẹ̀ẹ́sẹ̀ mo dí Allah èdè ní Monday pa mí tó ọjọ́ Tuesday ni màá post ẹ̀ mo fẹ́ dí Allah lọ́wọ́ bìrì wèrè tó gba 40 million lọ́wọ́ yìí lọ́dọọdún wọ́n gbé kéèsì ẹ̀ lọ Allah ẹ̀ ó yá gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ gbé ta ní Ọlọ́run tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ sùn kí ló ń jẹ́ sí court Burnley ẹ mú bíi tí Quran tó ti dárúkọ Ìlọrin wá ẹ̀yin olórí burúkú aláìní tìjú aláìníṣẹ́ ẹ̀wẹ́ tẹ́ bá bá fa kéèsì tẹ́ máa jẹun lára ẹ̀ ó yá ẹ mú street kan wá nínú Quran ẹ mú street Ìlọrin kan wá nínú Quran ẹ̀yin ọ̀dẹ́ olè Boko Haram tẹ́ bá kórí burúkú yín lọ ẹjọ́ máa ṣòfò papọ̀ ni ẹ̀fẹ́ fún wọn táwọn bá dáhùn mo ti ẹ̀ jẹ́rìí Burnley náà kọ́ wá gbé wọn lé èmi tèmi báyìí mo yín sọ̀rọ̀ báyìí sí Abẹ́òkúta lèmi wà ẹ wá gbé everybody ẹ wá track everybody ẹ wá gbé ọ kíkú pa yín orí yín burú dànù ẹ̀yin wèrè gbogbo so kóòtù náà ti ń dájọ́ àlá tẹ́ wá sọ pé tẹ́ torí ẹ̀ sọ mí ní ṣáìdì ẹ̀yin tẹ́ sọ mí ní ṣáìdì ẹ̀ ní ṣoríire ẹ̀yin àfáà tẹ́ wá jẹjẹkújẹ mẹ́ẹ̀ poison máa pa ọmọ yín ni ẹ̀ ní jèrè ayé ẹ̀yin wèrè wọ̀nyí so Allah ṣọ́ ti gbẹ́jọ́ Ògún lọ kóòtù rí ni ó yá jẹ́ ká jọ nà ní físíkà ṣọ́ ti gbẹ́jọ́ Ṣàngó lọ kóòtù rí ni wọn ò tí ì gbẹ́jọ́ Ọ̀ṣun Ọya lọ kóòtù rí ẹjọ́ Allah gbẹ́jọ́ Allah lọ kóòtù àti Kùránì wèrè tẹ́ kó kiri ojú tì yín gbogbo ẹ̀yin olórí burúkú ọmọ Yorùbá tẹ́ ń ṣe Islam ṣe ráyé yín lóde wọ́n fẹ́ gbẹ́jọ́ Allah ò lè jà fúnra ẹ̀ kò lè sọ̀rọ̀ fúnra ẹ̀ wọ́n fẹ́ lọ ṣẹjọ́ Allah ní kóòtù mọ́ ṣe fún ta ni Ọlọ́run gbà ẹ̀ ẹ wá ní ká má sọ̀rọ̀ ṣáà dìdìrín ní ṣé rò pé mo jẹ́ ní tọ́mọ́ máa ka yín láti náà wèrè kan ní mo fọ́kọ̀pọ̀ àwọn àfá kan lánàá mo remember àfá Ibrahim ní Ajégúnlẹ̀
mo ní kán pa àwọn fámìlì wọn wá wọ́n bá pe wọn sọ fáwọn fámìlì sẹ́ mo dẹ̀ ti tẹ́ 100 bí owó àkàrà wọn ní gbogbo àwọn tó jẹ́ àkàrà yẹn wò dóná àwọn èèyàn mi náà ni wọ́n kì í fi wọ́n lẹ̀ wọ́n bá lọ ń kọ́ àwọn àfáà wá sórí ìjókòó wọ́n pè mí mi yọjú ẹ̀yà alátẹnu kọ́ máa ti ṣòkú ni kọ́ máa ti dín àkàrà ẹ̀ ti kóra yín dégbà tẹ́ ẹ̀ níṣẹ́ tẹ́ ń ṣe tẹ́ bá tó bá yẹ pé kọ̀ọ̀kan individual yín níṣẹ́ tẹ́ ń ṣe ni ṣé máa sọ pé ẹ lọ sí kóòtù kan ẹ fẹ́ lọ Allah adólòṣì ni yín olùbá bala olórí burúkú ni ẹ̀yin tẹ́ ní káwa máa sìn nìyẹn ọjọ́ tó ti gbé Tani Olohun yẹn ni mi ti fọ́mọ́ pé ọ̀gbẹ́ni wa scam ní kíní ìjàre Allah ní kẹ́ máa gbalẹ̀ ọmọ ya yín tí ó bá ti ṣẹ̀sìn Islam kẹ́ pa Islam nìkan ló máa ṣe tó máa fi wà lójọ́ náà ẹ̀dà lójọ́ náà yín mú àtẹ̀yìn àtàlójọ́ náà yín kò ní dandan fún gbogbo yín papọ̀ ẹ má wọrí pẹ̀lú ilé tá bá dọ̀rùn àmà yanjú ẹ̀ ipò tọ́lọ́run bá fi wá sí ẹ̀fà wa àtọ́lọ́run lẹ̀ ó máa yà yín lẹ́nu pé babaláwo gan máa ráàánú Ọlọ́run gbà jù yín lọ ẹ̀yin oníwà burúkú oníwà jàgídíjàgan yìí ẹ̀yin nìkan lẹ̀ ń dà lúrú Muslim nìkan náà ń dà lúrú ìgbà yẹn náà mo ti dictate ìwà yẹn lára mi pé kí ló mú mi ń ṣe jàgídíjàgan yìí mo ti lọ prison ìgbà méjì stubbornness ló rán mi lọ stubbornness mo burú gan Ọlọ́run ìjọba Nàìjíríà mọ̀ fúnra mo burú gan fíìmù 206 tí olóyè Sunday Igboho wá ṣe lákùrẹ́ ó ṣojú mi náà mo stubborn gan láti ilẹ̀ mo le gan mo wá lọ go through nǹkan tó mú mi le mo wá lọ notice porúkọ burúkú tẹ̀sán mi ló jẹ́ kí n ṣe jàgídíjàgan kiri mo ya fúnra ara mi brain lóòótọ́ kì í tán lára ọmọ kó má kú dànsákì tó dánmọ́ àmì làwa so bàbá wa gba abẹ́rẹ́ ẹ mọ̀ pé àwọn abẹ́rẹ́ máa ń ṣiṣẹ́ general ni ó ṣiṣẹ́ lára tèmi wèrè ó wá papọ̀ mọ́ra wọn gíran ni mọ́mì mi gíran ni dáàdì mi tí wàá lọ gba abẹ́rẹ́ army military ọmọ báràkì làwa so ọgbà wà fine boy wà tó bá ṣe bí wèrè wo ìgbà tí a pa ẹ́ normal ṣe rò pójú ni gíran ni ẹ bá gbé Tani Olohun lọ́tẹ̀ yìí àdúgbò tó bá ti gbé Tani Olohun táwọn boys ibẹ̀ ò bá lè jáde kan yẹgi pa yín á jẹ́ pé lórí burúkú ni wọ́n Bánlì máa rìn pẹ̀lú kàlá o tó bá ní kàlá gbé kàlá ẹ̀dá ni ẹjọ́ yinra yín kò sí kankan èmi mo sọ bẹ́ẹ̀ èmi Saheed Ire mo sọ bẹ́ẹ̀ Bánlì ṣó ń gbọ́ gbogbo yín pápátá ẹ máa gbé kàlá rìn tó bá ti tẹ̀ sí yẹn tẹ̀ sí wọ̀nyí lóògùn àwọn ní Quran kẹ́ fi Quran wọn kẹ́ lọ́ máa ka Quran wọn lọ́rùn ìkò ní dáfẹ́ anybody lélẹ̀ nílẹ̀ Yorùbá yìí ẹ wá rá àwọn kábíyèsí wa fín àwọn olórí burúkú bọ̀bọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn náà máa sọ̀rọ̀ sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn ni olórí burúkú ni gbogbo yín abẹ́fẹ́ ṣòfò ṣá ṣe rò pé yẹn kan máa hide fún yín ni ẹ mú location anybody kí a máa kẹ́ anybody ńgbà yẹn ẹ máa kó wa nílẹ̀ Yorùbá yìí ilẹ̀ Ìlọrin nílẹ̀ Yorùbá nílẹ̀ Ìlọrin abẹ́fẹ́ ṣorí burúkú ṣá tó bá fẹ́ bá mi jiyàn pé ilẹ̀ Ìlọrin ò kì í ṣe ilẹ̀ Yorùbá ṣó lè mú orúkọ Ìlọrin jáde kúrò ní Quran abẹ́ ń ṣeré ni ṣe lè mú jáde ni tẹ bá gbẹ́nikẹ́ni lọ́wọ́ ìwò wọ́n máa pa yín síbi ẹ ti wá gbẹ̀dà abẹ́fẹ́ ṣorí burúkú ṣá everybody wà tà láti má dánú kan sùn lé o ò ń gbọ́ àtẹ́nìtà iná lè wá kidnapper ni wọ́n bọ́ yín ṣe nìyẹn bọ́ yín ṣe nìyẹn àwọn máa sọ̀rọ̀ o kí ló ṣẹlẹ̀ Yorùbá ilé bàbá mọ́ kì í bọ́ ọmọ lẹ́rù kẹ́kọ́ ní burúkú yín lọ àná àfẹ́ yín mọ́ ẹ̀yin wèrè ẹ̀ńdọ́gbọ́n gbalẹ̀ ẹ̀ńdọ́gbọ́n jalè ẹ̀ńdọ́gbọ́n gbalẹ̀ onílẹ̀ ń sọ pé ẹ̀yin ṣe mùsùlùmí Ọlọ́run rán yín iṣẹ́ ni Ọlọ́run rán anybody sí anybody ṣé tiẹ̀ kí n ṣe tèmi ẹ̀dẹ̀ wá sọ wá dàbí wà pé ẹ̀yin nìkan lọ́lọ́run abẹ́ ya wèrè ẹ̀yin tẹ̀ ní respect ẹ̀ lack respect wọ́n ṣọdún eégún nílẹ̀ Haúsá wọ́n ṣọdún eégún ní Saudi Arabia wọ́n ṣọdún eégún everywhere abẹ́ṣe olóòlù nílẹ̀ Yorùbá nítorí pé àwọn Saudi ti fún yín lówó ẹ̀yin olórí burúkú ẹ wá ń complain báwẹ́ ṣòro ìdílé wa torí kẹ́lẹ̀ má fi kidnapper kó wa náà lẹ́ṣẹ̀ sọ pé ká má sin ajá náà o torí kẹ́lẹ̀ má fi ìbọn pa wá lẹ́ṣẹ̀ sọ pé ká má ṣoògùn náà ẹ̀yin olórí burúkú ẹ̀rọ pa àti já ni wọ́n Yorùbá tó bá sì gọ́ ó fẹ́ dìdìrín ni kò jẹ́ kálá tàn ẹ̀ jẹ́ kálá pa ẹ̀ dànù Allah tí ó pa Tọ́ba Ìjayà àbí kí wọ́n pè wọ́n Allah tó ti pa àwọn èèyàn dànù tó ti pọ̀ oríṣiríṣi wọ́n á wálé wọn wọ́n á máa ṣàdúrà òṣì àdúrà irọ́ wọ́n jẹ́ kíkì ayála assassin yìí ìbọn fún ẹ má jira kóòtù wo lẹ tí bá ṣe pé wọn lójú ti kóòtù ṣọ́ndà gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ní kóòtù yẹn wà àbí under Islam ẹ fẹ́ gbé Bánlì lọ kóòtù torí Quran adájọ́ wo ló fẹ́ dáná pẹ́ ẹ tẹ̀ tí wá useless ẹ̀sìn yẹn débi pé in fact ẹ wọ ẹ jẹ́ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ òṣì lẹ́ ń ṣe o ẹ̀rẹ́ yàn sọ fún yín ojú òtì yín òṣì ẹni tẹ́ ní kémi máa sìn nìyẹn Allah tẹ́ ń gbẹ́jọ́ ẹ̀ lọ kóòtù Quran tẹ́ ń sọ pé ó lè jà fún ara ẹ̀ àṣìtọ̀ pípa story book lásán ti ẹ̀ ní wèrè ẹ̀ ní kúre. ṣe rí ibi tí ẹ bá fi ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ bá fi bà Nàìjíríà jẹ́ dé ó dọwọ́ yín o nígbà tí mò ń sọ ń jọ́ sí wípé àwọn ẹ̀sìn kan wà tó jẹ́ wípé àwọn gan ló borí orílẹ̀-èdè yìí jẹ́ lóòótọ́ àwọn tó ń darí wa wọ́n lè ní tiwọn lọ́wọ́ ṣùgbọ́n àwọn tó ń darí wa yìí wọ́n ń darí wa nípasẹ̀ ẹ̀sìn ni tó ń bá máa kówó jẹ lónìí abẹ́ ẹ̀sìn náà ni wọ́n ń kó sí mo rí bọ́jẹ̀tì kan lẹ́nujọ́ mẹ́ta tí mo gbọ́ tán ná bọ́jẹ̀tì ẹ̀dẹ̀ owó kan fún ẹbí expansion Christian Church kìnnìkan bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣe ń ṣe náà ní ti ẹ̀sìn mùsùlùmí náà tó jẹ́ wípé wọ́n á kó odidi owó wọ́n á kó wá ní wọ́n fi ń lọ sí Mẹ́kà wọ́n ṣe lọ sí Mẹ́kà náà ni wọ́n lọ sí Jerusalem méjèèjì yìí kí ni ìlọsíwájú tó mú bá ilẹ̀ wa a ò rí àwọn tẹ́ ẹ̀ ń rán lọ sí kínní tẹ́ ẹ̀ ń rán lọ wọ̀nyí ẹ dákun ṣé wọ́n lọ bá wa gbowó kan wálé níbẹ̀ yẹn ni
àbí kí nìkan tí wọ́n lọ gbà wálé ń bẹ̀ yẹn kò sí. A kàn fi kinní wọ̀nyí a kàn fi ń ba ilẹ̀ wa a fi ń bàjẹ́. Alright, now mo sọ wípé àwọn àáfàá wọ̀nyí tí wọ́n ń sọ̀rọ̀ jàtí rẹ̀rẹ̀ tí wọ́n kúnlẹ̀ Yorùbá wọ̀nyí, ẹ̀yin ọ̀dọ́ ẹ má jẹ́ ká fi ti ẹ̀sìn ṣe, ẹ jẹ́ ká jáde láti tákù àwọn pípù wọ̀nyí. Mo ní ọ̀rẹ́ tó pọ̀ dáadáa nínú ìlànà mùsùlùmí, mo sì lọ́rẹ̀ẹ́ tó pọ̀ dáadáa nínú kìrìsìtẹ́nì, mo sì ní ọ̀rẹ́ àwọn bàbá nínú ti ìṣẹ̀ṣe. Àwọn tí mo rí yìí ṣe rí ọmọ iná là ń rán sí iná ni. Èmi ò lè bá èèyàn ní ọ̀rẹ́ burúkú torí pé èmi fúnra ara mi ẹ̀sìn wọ̀nyẹn mo mọ bẹ́ẹ̀ mi ṣe dì wọ́n mú. Ó yẹ yín nísìnyí. Àmọ́ nígbà tí àwọn àáfàá wọ̀nyí wọn ò kì í ṣe ọmọ ilẹ̀ wa o, ọmọ ilẹ̀ wa kọ́ ni wọ́n o, because ẹni àwọn àáfàá tó bá jẹ́ ọmọ ilẹ̀ wa ẹ máa rí nínú ìrìn àjò wọn, nínú ọ̀rọ̀ wọn, nínú ìṣesí wọn wípé ọmọ ilẹ̀ wa ni. Tọ́mọ ilẹ̀ wa bá máa sọ̀rọ̀ ẹ mọ̀ pé lóòótọ́ ọmọ Yorùbá òkodoro òun ni eléyìí, because tọ́mọ Yorùbá bá máa sọ̀rọ̀ gbogbo èèyàn ló ń kúkú gbọ́ èdè Yorùbá nísìnyí. Fúlàní ti gbọ́, Haúsá ti gbọ́, everybody ti ń gbọ́ Yorùbá. Àmọ́ kò sí bí wọ́n ṣe gbọ́ Yorùbá yẹn tó dialect ibi tí wọ́n ti wá ó máa hàn. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nísìnyí, ẹni tó bá ń gbọ́ dáadáa á ní dialect ibi bá ó máa mọ dialect tó ń hàn lẹ́nu mi. Ìṣẹ́dá tí ò bá pè mí ní Oǹdó alọ́mọ Èkìtì ni mí, torí pé kí ni o, ibi méjèèjì yẹn same dialect ni wọ́n jọjọ ń lò. Now ẹ wá wo àwọn tó jáde tó ń pera wọn ní àáfàá wọ̀nyí, ṣebí lẹ́nu nílọ́lọ́ ẹni Làbíbù jáde tó ní Sudan ni àwọn ti wá, ṣé má Sudan gan ló pè àbí Mali, tó níbẹ̀ ni àwọn ti wá. Oníkíjìpá gbogbo wọn náà ń sọ, wọn ò ń ṣe oníkíjìpá nàbí Jackman, gbogbo wọn wọ̀nyẹn gan. Èyí tó tún wà ní kinní náà nílọrin mẹ́rin tó ń sọ̀rọ̀ the same thing, wọn ò ń ṣọmọ ilẹ̀ wa. Ṣé dókítà Ṣàfárùdín mi mẹ́rin tó fún ní dókítà mi mọ̀rú dókítà tó ní, ó yẹ kó máa ya àwọn dókítà burúkú wọ̀nyẹn gan kúrò nínú orúkọ wọn tó lóun jẹ́ Ṣàfárùdín. Ẹ̀rọ nọ́ọ̀sẹ̀sì ọ̀rọ̀ tí yẹn náà máa ń sọ náà, wọn ò ń ṣọmọ ilẹ̀ wa. Gọ́tẹ́ bá jọmọ ilẹ̀ wa ẹ̀ ní gbé òfin kófin, òfin tí yìí ṣe tiwa nílẹ̀ yẹn wa ẹ̀ ní gbé wa kẹ́ á máa fi da ilẹ̀ wa rú. Bí ẹnikẹ́ni tó bá ti kọ ẹ̀sìn yín sílẹ̀, ẹ̀sìn yín ní kí wọ́n pa á ni. Ó dà, alright, ẹ lọ wo Mufti wo tó lórí burúkú ẹ jáde ní ìsinyìí tó ń sọ̀rọ̀ wípé nǹkan tí Olúbàdàn sọ pé kó padà sí Olúbàdàn lẹ́nu. Ẹ dákun, iṣẹ́ emir kọ̀ọ̀kan ní nọ́ọ̀tì lọ́yẹn ṣé wọ́n lè ṣe òfin kí àáfàá kan tàbí oníṣẹ̀ṣe kan tàbí kìrìsìtẹ́nì kan níbẹ̀ kí wọ́n sọ pé bíi ti emir báwo, ilẹ̀ ò ní mọ́ bá kìrìsìtẹ́nì yẹn tàbí oníṣẹ̀ṣe yẹn nílé, wọ́n máa lọ sọ̀kò pa ni, wọ́n máa lọ sọ òkúta pa ni. Ṣèbó òun ni lọ́lọ́ ìtẹ́ ń gbọ́ tí tọ́lẹ́ẹ̀tì Ògbómọ̀ṣọ́ tó ń sọ wípé anybody tó bá pàṣẹ tí ì ṣe láti ọ̀dọ̀ emir láti ọ̀dọ̀ Sultan Sokoto ẹ̀sìn wọn ni pé kí wọ́n pa. Ṣèbí ẹ̀ ń gbọ́ ẹ̀sìn wọn kò sí oore kan tó ń mú jáde bí ó ṣe wípé ká pa, ẹ̀sìn wa ní ká pa, ẹ̀sìn wa ní ká pa, ẹ̀sìn wa ní ká pa, òun nìkan tó ń jáde nínú kinní wọn. Ọdún olóòlù tí wọ́n ti ń ṣe ọdún olóòlù kí wọ́n tó bí bàbá Mufti wo yìí wọ́n ti ń ṣe, àtàwọn ọ̀fọ́n kan tí wọ́n jáde kí wọ́n tó bí wọn òun ni wọ́n ti ń ṣe ọdún wọn yẹn. Now nísìnyí wọ́n wá ń sọ wípé kò wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n ṣe lè wọ́n declare right àwọn obìnrin nìyẹn. Àti ẹ̀jẹ̀ ẹni tó pọ́n obìnrin yẹn lé, ṣé ẹ̀sìn yín pọ́n obìnrin lé ni? Ṣé ẹ̀sìn yín tó wà ńbẹ̀ wípé tí obìnrin yín tẹ́ bá ti fẹ́ bá ní àjọṣepọ̀ tí ò bá ti gbà, wọ́n ní kẹ́ ẹ lù ú, wọ́n ní kẹ́ ẹ deny yẹn ní right yẹn. Ẹ̀tọ́ wo ni obìnrin ní nínú ẹ̀sìn yín? Ẹ̀yẹ kàn sọ fún mi. Ṣé ẹ̀yin tí ẹ pé ẹ fẹ́ obìnrin sílé no matter obìnrin yẹn ṣe nífẹ̀ẹ́ yín tó, ọ̀sán kan orúkọ lẹ̀ tún lọ gbé ìyàwó wa ka mọ́lé? Ṣé ẹ̀sìn jẹ́ pé obìnrin ò ní right, obìnrin ò lè sọ̀rọ̀ níbẹ̀? Ṣé ẹ̀sìn jẹ́ pé ẹ há ojú wọn? Ilé iṣẹ́ mélòó ló wà ní Nàìjíríà tẹ́ lè point táwọn ní ẹlẹ́hà lónìí tí wọ́n sọ pé ilé iṣẹ́ yìí ò ẹlẹ́hà lágbájá báyìí lónìí? Ilé iṣẹ́ wo ní Nàìjíríà kẹ́ ẹ sọ fún mi? So right wo wá ní àwọn obìnrin yín ní? Obìnrin tí ò ní right ẹ̀yin wá fẹ́ máa jà fún right látọ̀dọ̀ ẹ̀sìn mìíràn. Ẹ̀sìn yín tí ò ní right ẹ wá fẹ́ máa gba right yẹn fún ẹ̀sìn yín láti ọ̀dọ̀ ẹ̀sìn mìíràn. Ọdún olóòlù ṣe rí ara nǹkan tí ò jẹ́ kílẹ̀ Yorùbá fi lọ síwájú leléyìí. Ìlú àwọn Arab Emirates gbogbo wọn tí wọ́n sọ wọ̀nyí, wọ́n ní àṣà àti ìṣe tí wọ́n ń ṣe ńbẹ̀, àṣà àti ìṣe wọn tí wọ́n ṣe òun lẹ̀sìn tẹ̀yìn gbà. Òun lẹ̀sìn tẹ̀yìn gbà. Okay, now mo lérò wípé ọdún iléyá tí wọ́n ṣe tí wọ́n ń pa àgbò, ká ló ní ìṣẹ̀ṣe ló implement kìíní yẹn tó ní kó máa pa àgbò, ẹ rí i pé Muslim wọn á ti go against ẹ̀. Wọ́n á sọ pé láéláyé o àwọn sì lè máa pẹran sílẹ̀ pé ṣe mọ̀ pé wọ́n ti ń bọ ilẹ̀ nìyẹn. Ẹ̀yin sì mọ̀ pé ilẹ̀ lẹ̀ ń bọ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń pa ẹran yẹn sílẹ̀. Gbogbo nǹkan tó bá ṣáà ti wá láti ilẹ̀ Yorùbá báyìí kò sí eléyìí kan tó dá ń bẹ̀ lójú yín, kò sí eléyìí kan tó dá ń bẹ̀ lójú yín. Ẹ wá ń sọ wípé ẹ̀sìn ti Lárúbáwá yẹn nǹkan tó bá láti wá ń bẹ̀
ó wá mẹ́bí kékeré máa para yín sí ẹ̀ẹ́dẹ̀ gbá ní ìdúró Nàìjíríà ní ìsìn a rí wípé àwọn ẹ̀sìn yín ló ń pààyàn ẹ dìnnà yẹn ní kì í ṣe ẹ̀sìn yín ẹ dẹ̀ rí plain wípé ok àwọn wo ni ISIS àwọn wo ni ẹ kàn sọ fún mi àwọn wo ni ISWAP tí wọ́n ń sọ wọ̀nyí ṣé ẹ̀ mọ̀ fún mi ní ISWAP ni àwọn wo ni náà ẹ dẹ̀ pàpà sọ pé kì í ṣe ẹ̀sìn yín sì ń pààyàn bí ẹni pẹran wọ́n ń pààyàn bí ẹni pa kínní every day by day wọ́n bá wọn fipá bóbìnrin wa sùn wọ́n á ṣe gbogbo ẹ̀ mo expect pé káwọn ọmọ Ìbàdàn kí wọ́n jáde bọ̀ ẹ̀sìn yìí ti cause damages fún wa èwo òjijì ọba pàṣẹ wípé ókè o olóòlù fẹ́ jáde o ẹ̀yin wá ń sọ wípé pé láéláé ẹ lè gbà wọn ò lè ní kóbìnrin ṣé ẹ̀yin mọ ìdí tóbìnrin ò kì í fi rí olóòlù ni rán ìyàwó ẹ jáde rán kókó lọ sílùú Ìbàdàn yẹn ṣèbí ìdí nìyẹn tẹ́ fi ń wọnà pé ẹ fẹ́ gba ṣẹ̀ríà dídán ó yá rán ìyàwó ẹ jáde rán lọ́jọ́ ní ọjọ́ Monday tí olóòlù yẹn fẹ́ jáde rán ìyàwó ẹ jáde rán lọ sílùú Ìbàdàn kó wọn jáde wá sílùú Ìbàdàn àbí náà ṣùgbọ́n wọn lóhun àsọtẹ́lẹ̀ wọn ní kì í parọ́ ni ìyẹn arọ tó bá gbọ́n ṣùgbọ́n wọn ti sọ wọn ní wọn ò gbọdọ̀ jáde ìwọ wá jáde ó ń sọ pé Olúbàdàn kó kó ọ̀rọ̀ ẹ̀ jẹ ṣé Emir Ìlọrin lásán ṣó lè sọ̀rọ̀ ní ibi bẹ̀ yẹn kí ẹlẹ́sìn kan jáde kó lóun gbó lẹ́nu Emir of Kebbi tàbí Sultan Sokoto tó lè sọ̀rọ̀ kẹ́nìkan jáde kó lóun gbó lẹ́nu ara nǹkan tá a sọ pé ẹ ti bà ẹ̀sìn wa jẹ́ nílẹ̀ yìí nìyẹn nǹkan tí àwa ń ṣe oníṣẹ̀ṣe ní ráìtì tiẹ̀ Christian ní ráìtì ṣé òkè ẹ̀yin tí ẹ pé ẹ jí ọ̀nà mú mọ́ mọ́tò ojú títì ẹ máa kírun níbẹ̀ nǹkan tí wọ́n á dẹ̀ pàpà tó fi ọ̀wọ́ yín wá fi fún yín gbogbo olúkálùkù àwọn tó ń lọ sóko àwọn tó ń lọ sọ́jà tó ń lọ sí gbogbo ẹ jí ọ̀nà mọ́ wọn ẹ máa kírun lójú títì níbẹ̀ wọn máa bá yín jà àbọ̀ ń bá yín jà lórí ẹ̀ ni ṣé wọ́n bá yín jà lórí ẹ̀ ni ẹ wá ní ìsìn ẹ wá sọ pé right ẹnìkan ṣé ẹ̀yin ò mọ̀ ẹ pé ẹ ń dínà mọ́ right àwọn èèyàn nígbà tẹ́yin block ojú ọ̀nà tẹ́yin kírun níbẹ̀ ní ìsìn ẹ wá ń pariwo pé right àwọn obìnrin wọ́n di client bóun náà ṣe máa sọ pé obìnrin ò gbọdọ̀ jáde sórí yín òkàn tí ẹ pé ni tí nǹkan ò bá yé yín ẹ ṣe wá béèrè nǹkan ilẹ̀ ti wá leléyìí àwa náà ní nǹkan táwa náà ń ṣe náà àwa náà lẹ́sìn ti wà àwa ẹ̀ẹ̀kan lè gbẹ́sìn kan tí kẹ̀dẹ̀ fẹ́ pa gbogbo nǹkan tá a jẹ́ ń ṣe kẹ̀dẹ̀ fẹ́ parun kí ló dé ó dà ipa nílò láti bára wa jà o ká fọ́ra wa lójú ó dà ipa nídìí ẹ o ká wá kàn sí kí bíkún ló lóko pípa pé kádẹ̀ tó sọ̀rọ̀ ní ìsìn DSS náà lẹ́ máa fi wáyàn káàkiri DSS ní gbàjẹ́ pé ẹ̀ lè jà Ọlọ́run yóò lágbára DSS ló ní agbára lé lórí DSS lẹ́ẹ̀ máa torí pé kí ni ẹ ti lọ plot ara yín sínú àwọn DSS wọ̀nyẹn tẹ bá àwọn DSS wọ̀nyẹn ẹ rí mùsùlùmí ló kúnnú wọn bẹ́ẹ̀ náà ni ọlọ́pàá mùsùlùmí ló kúnnú wọn ó dà pé lọ́wọ́ ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ ẹ̀ bá dìde lọ́wọ́ tá a wà yìí o ajẹ́pọ̀ kàn yín kú tẹ́ ẹ̀ bá lè dìde kí ló dé ẹ lọ sí Èkìtì tàbí Oǹdó kẹ́ ẹ lọ dọ́nu nọ́sẹ̀nsì wọ̀nyẹn wò a máa bù fọ́jú lu gbogbo yín ni ẹ̀yin aṣíèrè gbogbo wọ̀nyí idiot. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtọ̀ṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà,
láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùà.